wọ́n ní kò sí ọ̀sán yìí kábíyèsí Elédùmarè mo tún ṣe kábíyèsí Ọlọ́run sí Ọlọ́run bá a ṣe kéré tó yìí Ọlọ́run kádàrá pé kí n jogún ọ̀sán yẹn náà bá tó bí mi ọ̀sán yẹn wà bàbá o ọ̀sán yẹn wà tó dájú dáadáa tó sì ń jẹ́ tí sì ń fọ́hùn tí ń ké tọ́tọ́tán ó kí wọ́n ní kò sí ọ̀sán yìí èyí tẹ́ ń wò lórí ayé social media ńkọ́ bọ́ bá kúrò níbí ọ̀sán yẹn á ní kó bá wa mú tálẹ́ tó mú kan láàrin wọn ọ̀sán yẹn á tú láṣìírí ọmọ agbọ́mọ tó bá gbọ́ ọkọ àti ìyàwó tó fẹ́ ṣe DNA test tó ṣe láwọn olówó hospital bá débì àwọn fẹ́ràn bẹ́ẹ̀ wọn làwọn bí ọmọ yìí ọ̀sán yẹn dẹ̀ ń sọ kò sọ́sọ yẹn ẹ lọ wọlé social media ẹ lọ wọlé tí bàbá yẹn tí mo ti ṣe kò sẹ́ni tó mọ̀ pé mo ní ọ̀sán yẹn tẹ́lẹ̀ nílé